rẹ́rìn dànù mo ti kú lẹ́lẹ́ fún ẹ̀rín o ará àdúgbò ẹgbẹ́ mi o ará àdúgbò wọlé wà ará àdúgbò yà ẹ tẹ́ni ọmọ burúkú tẹ́ni. Ẹ dákun ẹ má bínú lórí ọlọ. Gẹ́gẹ́ ọdún bàjẹ́. Sẹ́ẹ̀rì wípé bàbá wèrè yìí pípì tẹ́sẹ̀ olórí burúkú wò ló kọ́kọ́ ní túnṣà Nàìjíríà. Àwọn wọn ló kọ́kọ́ túnṣà olórí burúkú wò ló kọ́kọ́ túnṣà yìí ìsọ̀mí ìwé fíìmù tẹ́sẹ̀ ti fíìmù lọ́rọ̀ yìí. Ládùúgbò owó tí wọ́n lórí burúkú ọ̀lẹ́ fún ìgbẹ́ ìwé mẹ́fì ọ̀ràn ládùúgbò owó tó gbẹ́ ọdún náà fẹ́ sùn DSS Nàìjíríà ayé mi o bẹ́ẹ̀ náà mo gbọ́dọ̀ sọ wípé Bọ́lá Ahmed Tinubu pírẹsidẹ́ǹtì ò ní àṣẹ láti lè dá gómìnà CBN dúró Nàìjíríà ti wá fínísì pátápátá ẹ tún lọ lè dá emefeole tó wà nù DSS custody ó tún lọ rè sùn DSS ayé o ṣe bẹ́ẹ̀rẹ̀ lè ná Ganduje ó náà tún lọ bí 20 billion naira ó ní foreign scholarship ẹ̀dọ́gbọ̀n èló gan-an kọ́ yunifásitì èló gan-an yunifásitì ẹ̀yin pípù yóò lè pa wá sí Nàìjíríà ẹ̀ lè pa wá ẹ̀ lè pa wá 20 billion fún foreign scholarship lásán ẹ̀dọ́gbọ̀n èló gan-an wà ní yunifásitì èló gan-an kọ́ sùkúù èló gan-an kọ́ sùkúù parí ẹ̀yin pípù ìyàwó rẹ̀ gan-an ìwé emefeole pẹ̀lú àdúdú olè tó jà ó tún sùn DSS ṣé ó mọ̀ pé ó jalè ni àbí fíìmù ni mò ń wò ní ẹ̀bẹ̀ wà gbà mí emefeole ọmọ tún sùn DSS Nàìjíríà finish ẹ wo irú mi ò lè rẹ́rìn mọ́ o mi ò lè rẹ́rìn mọ́ ẹ má bínú. Ẹ̀rí ilé o Nàìjíríà bàbá wèrè lẹ́yìn tó kọ́kọ́ títí sọ lórí burúkú yìí kọ́tísọ̀ wèrè gidi gbá lẹ́kọ́ bó bá ṣe mú kú yín bìkan látún máa mú yín bìkan gbélé Tinubu dàkú dojú kọ́tísọ̀ wọ̀rú kọ́tísọ̀ yìí ò ní jó orí nǹkan kan ṣe àsìkò tiẹ̀ dojú ẹ̀rú mo dìfẹ́ǹdì constitution ìwọ ló wà bẹ́ẹ̀ ni tó wà níbẹ̀ nígbà tó di ààrẹ lọ Abdulsalam Abubakar bíi kan òun ni wọ́n ló kọ́ constitution gbà náà constitution wèrè tó wà bẹ́ẹ̀ dojú ẹ̀rú Ọlọ́run sí ó ti yan gbogbo àwọn èèyàn tuntun dojú ẹ̀rú constitution wèrè wo tó fẹ́ bá yé àwọn èèyàn jẹ́ constitution wèrè wo ti yan àwọn èèyàn dá gbogbo ẹ̀ dànù constitution lórí burúkú wo ló fẹ́ bá yé àwọn èèyàn jẹ́ nílùú ẹ̀ ń jalè ẹ̀ ń kówó mi wá ní constitution wèrè kan ẹni tó jalè ó máa ga o olè tó wà nínú custody lọ́wọ́lọ́wọ́ olè tó wà nínú sẹ́ẹ̀lì ó tún wá ń sùn ẹni tó wá mú orílẹ̀-èdè wo rẹ̀ Ọlọ́run Nàìjíríà ayé èyí ti rún Nàìjíríà Ọlọ́run gbọ́ ayé èyí ti rún pẹ̀lú àwọn kan tó wèrè tẹ̀ẹ̀kan ẹ̀wọ́ èmi ò lè rẹ́rìí o ẹ̀rí